Kù dédé àsìkò yìí gbogbo tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a dúpẹ́ fún àánú ńlá àti àrígbà o láti tún rí ọjọ́ ajé mìíràn nínú oṣù ìkẹrin o. A dúpẹ́ fún àánú yín tí kò ṣeé fowó rà àti oore ọ̀fẹ́ yín tí kò ṣeé fẹnu sọ. A sì gbàdúrà pé ní gbogbo orúgun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pátápátá nínú oṣù kẹrin yìí, olóore tí yóò fi ẹ̀rín dídùn sí wa lẹ́nu, Olúwa ẹ rán wọn sí wa ní orúkọ Jésù. Àti pé ọ̀rọ̀ tí a ò gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, èní ọjọ́ ajé ọjọ́ kejìlélógún oṣù kẹrin. Àkòrí tí a ò gbéyẹ̀wò sọ wípé bí o bá pàdánù omíyalé rẹ, bí o bá pàdánù omíyalé rẹ. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkejìléníàádọ́rùn ẹsẹ̀ ìkẹrìnlá. Ìwé orin Dáfídì orí ìkejìléníàádọ́rùn ẹsẹ̀ ìkẹrìnlá. Wọn ò máa so èso síbẹ̀ nínú ogbó wọn, wọn ò máa sanra, wọn ò máa tutù nini. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jóẹ́lì orí ìkejì ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí di ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ìwé Jóẹ́lì orí ìkejì ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí di ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n, tí ó kà báyìí pé èmi yóò mú ọdún wọn ní padà fún yín wá o, èyí tí eṣú òun irú kòkòrò jewéjewé àti irú kòkòrò jewéjewé kejì àti irú kòkòrò jewéjewé mìíràn ti fi jẹ àwọn ogun ńlá mi tí mo rán sáàrin yín. Ẹ̀yin yóò sì jẹun ní ọ̀pọ̀lọpọ̀, ẹ ó sì yin orúkọ Olúwa Ọlọ́run yín, ẹni tí ó fi ìyanu bá yín lò. Ojú kì yóò ti àwọn ènìyàn mi láé. Ẹ̀yin ó sì mọ̀ pé èmi wà láàrin Ísírẹ́lì àti pé èmi ni Olúwa Ọlọ́run yín o, kì í ṣe ẹlòmíràn. Ojú kì yóò sì ti àwọn ènìyàn mi láé. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Ní ijọ́ méjì sẹ́yìn, mo sọ̀rọ̀ nípa ìgbà ọ̀dọ́ ènìyàn, àsìkò tí ohun gbogbo dára jù nìyẹn o. Mo sì wí pé ó ṣeé ṣe kí ènìyàn pàdánù omíyalé rẹ̀. Kí ni kí irú ẹni tí ó pàdánù omíyalé rẹ̀ kí ni kí ó ṣe? Tí ènìyàn bá lo ìgbà ọ̀pọ̀ yanturu rẹ̀ dáradára. Tí ènìyàn kò bá lo ìgbà ọ̀pọ̀ yanturu rẹ̀ dáradára, ǹjẹ́ ọ̀nà àbáyọ kankan wà kí ó di pé ilẹ̀ ṣú? Tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí irú ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀, yóò ràn án lọ́wọ́ láti ṣe ohun kan tàbí méjì tí yóò fi yí ìgbà padà fún un. Ísọ̀ pàdánù omíyalé rẹ̀ nígbà tí ó ta ogún ìbí rẹ̀. Nígbà tí àkókò dé láti gba ìbùkún àtìrandíran, ó pàdánù ìyẹn náà pẹ̀lú. Nínú ìwé Jẹ́nẹ́sísì orí ìkẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n, ó wí pé ó sọkún kíkorò. Ísọ̀ ronúpìwàdà, ó sì ké sí bàbá rẹ̀ wí pé súre fún mi, àní fún mi pẹ̀lú. Ọlọ́run rí i pé ìrònúpìwàdà rẹ̀ jẹ́ lóòótọ́ ni, àti pé ẹ̀bẹ̀ rẹ̀ fún ìrédíẹ̀ ó ní ẹ̀kún ọkàn. Bí Ọlọ́run ti pọ̀ ní àánú tó, ó fi fún un oore ọ̀fẹ́ láti gba àwọn ohun kọ̀ọ̀kan tí ó sọnù padà. Lẹ́yìn tí Ísọ̀ kúrò lọ́dọ̀ bàbá rẹ̀, ó pinnu láti ṣe àmúlò ìrédíẹ̀ tí ó rí gbà láti ọ̀dọ̀ bàbá rẹ̀ láti fi ṣe rere. Nígbà tí a ó fi dé Jẹ́nẹ́sísì orí ìkejìléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹta títí dé ẹsẹ̀ ìkeje, Jákọ́bù fi àwọn ohun ọ̀sìn kan ránṣẹ́ gẹ́gẹ́ bí ẹ̀bùn láti sọ fún Ísọ̀ pé òun ń padà bọ̀ wá sílé o. Àwọn ènìyàn náà padà láti sọ fún un pé Ísọ̀ ń bọ̀ wá pàdé rẹ pẹ̀lú irinwó ẹ̀ṣọ́ láti pàdé ìwọ gangan pàápàá. Bíbélì kọ pé Jákọ́bù gbọ̀n fún ìbẹ̀rù, ẹ̀rù sì bà á, ó gbọ̀n rìrì fún ìbẹ̀rù nígbà tí ẹni tó gba èérún ìre tó ń bọ̀ wá. Nígbà tí a dé Jẹ́nẹ́sísì orí ìkẹtàléníọgbọ̀n ẹsẹ̀ ìkíní dé ìkẹsàn-án, nígbà tí wọ́n pàdé, Ísọ̀ bi Jákọ́bù ìdí tí ó fi àwọn nǹkan ọ̀sìn ránṣẹ́ sí òun. Òun sì sọ fún un pé òun ní ànító àti àníṣẹ́kù. Ísọ̀ ti di ẹni ìbùkún tó bẹ́ẹ̀ tí ó ní kí Jákọ́bù di gbogbo àwọn ohun ìní tí ó mú wá fún òun kó di ohun tí ó mú wá kí ó dì í mú fúnra rẹ̀. Ohun tí ó sọ ni pé bí mo tilẹ̀ ti pàdánù ọ̀pọ̀ rí,
ṣùgbọ́n ní ìwọ̀n ìgbà tí mo sinmi mo sì lè dé òkè. Ní ìwọ̀n ìgbà tí mo sì ń mí mo sì lè dé òkè. O lè ti pàdánù omíyalé tìrẹ náà ní ìgbà kan rí o, ṣùgbọ́n ní ìwọ̀n ìgbà tí èémí sì ń bẹ nínú rẹ kò tí ì pẹ́ jù fún ọ rárá o. O lè rí ọ̀nà dé òkè bí o bá pinnu láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo jùlọ. Má ṣe ro ara rẹ pin o. Má ṣe ro ara rẹ pin. Àwọn kan wà tí wọ́n ń soríire ní ọjọ́ alẹ́ wọn o. Wọ́n lè má pọ̀ o, ṣùgbọ́n o lè jẹ́ ọ̀kan nínú irú àwọn bẹ́ẹ̀ náà nínú àwọn péréte náà. Ohun tí o nílò ni ìpinnu tí kì í kú àti oore ọ̀fẹ́ Ọlọ́run. Ohun tí o nílò ni ìpinnu tí kì í kú àti oore ọ̀fẹ́ Ọlọ́run. Kókó àdúrà: Baba, jọ̀wọ́ o, mo ti pinnu láti gba àwọn ohun tí mo sọnù padà. Jọ̀wọ́ fún mi ní oore ọ̀fẹ́ láti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ẹ jẹ́ á sọ pé bàbá mi o, gbogbo àwọn ohun tí mo ti pàdánù ní ìgbà omíyalé mi tí n kò mú lò, Olúwa jọ̀wọ́ bá mi dá padà. Gbogbo ohun tí mo ti pàdánù, gbogbo ọjọ́ tí kòkòrò jewéjewé mìíràn ti jẹ, Olúwa bá mi fi àánú rẹ dá padà. Gbogbo ọjọ́ tí eṣú ti jẹ, tí kòkòrò jewéjewé ti jẹ, gbogbo ohun tí mo ti pàdánù nígbà omíyalé mi, àánú Olúwa kó bá mi dá padà. Ọba tó dá ìgbà padà fún Ísọ̀ kó dá ìgbà padà fún èmi náà. Ògo ni fún orúkọ Ọlọ́run nítorí tí ó ti gbọ́. Jésù Olúwa wa. Olúbùkọ́lá Ayákó ni orúkọ mi o. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. A kú iṣẹ́ ìní, ó dàbọ̀.